Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń wò mí. Ẹ káàbọ̀ sórí àtẹ òṣèré àti olórin Yorùbá. Orúkọ ti tèmi ò yípadà. Sùlé Àrídùnnú. Ọmọ Ọmọbóyèdé ni lórúkọ tí èmi ń jẹ́ lórí ètò lọ́jọ́ tèmi. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ọ̀tún lọ́jọ́ máa ń yọ àrà ọ̀tọ̀, àrà ọ̀tún la máa ń gbé wá sórí ètò ní gbogbo ìgbà lóòrèkóòrè. Lórí àtẹ òṣèré àti olórin Yorùbá lọ́jọ́ tèmi, a máa sọ̀rọ̀ nípa àwọn òṣèré àbí olórin tó jẹ́ pé wọ́n kẹ́kọ̀ọ́ gboyè fásitì ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀. Yálà a mọ̀ ni tàbí a kò mọ̀. Àkọ́kọ́ ẹni tá a máa dárúkọ lórí ètò lọ́jọ́ tèmi òun ni bàbá wa Fẹ́mi Adébáyọ̀. Ìwádìí fi yé wa wípé Fẹ́mi Adébáyọ̀ kẹ́kọ̀ọ́ gboyè lórí ìmọ̀ ìjìnlẹ̀ lórí òfin. Eléyìí fi jẹ́ kó yé wa gbangba wípé amòfin ni wọ́n torí pé wọ́n study law. Bẹ́ẹ̀ náà ni ìyá wa Fúnkẹ́ Akíndélé. Fúnkẹ́ Akíndélé jẹ́ gbajúgbajà òṣèrébìnrin tí àwọn náà ò sì ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn. Fúnkẹ́ Akíndélé kẹ́kọ̀ọ́ gboyè Mass Communication ní Moshood Abiola Polytechnic, ìyẹn ní ìlú Abẹ́òkúta, kí wọ́n tó tún padà lọ sí ilé ìwé gíga fásitì ti ìpínlẹ̀ Èkó, ìyẹn tí a mọ̀ sí UNILAG, láti kẹ́kọ̀ọ́ gboyè lórí ìmọ̀ ìjìnlẹ̀ lórí òfin tí gbogbo wa mọ̀ sí law bákan náà. Léyìí tó túmọ̀ sí wípé amòfin ni ìyá wa Fúnkẹ́ Akíndélé náà, tí ìwé tí wọ́n kà tó sì ń fà á tí wọ́n ń rí lò láti fi ṣe iṣẹ́ ribiribi àti iṣẹ́ takuntakun ní ẹnu iṣẹ́ òṣèré wọn lọ́jọ́ tèmi. Ẹni kẹta tá a máa sọ̀rọ̀ nípa ẹ̀, òun ni ìyá wa Mercy Aigbe. Mercy Aigbe jẹ́ gbajúgbajà òṣèrébìnrin tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn tó sì dáńtọ́ nípa ká ṣe sinimá àgbéléwò ní ilẹ̀ Yorùbá àti pé kí a dáńtọ́ nípa eré ṣíṣe. Mercy Aigbe jẹ́ ẹni tó kẹ́kọ̀ọ́ gboyè nípa eré orí ìtàgé tí gbogbo wa mọ̀ sí theatre art. Gẹ́gẹ́ bá a dẹ̀ ṣe mọ̀, ẹni bá ti rí ìyá wa Mercy Aigbe lórí amóhùnmáwòrán, a mọ̀ pé wọ́n kẹ́kọ̀ọ́ gboyè lóòótọ́ nípa eré orí ìtàgé. Ẹlòmíì tá a tún máa sọ̀rọ̀ ká má wàá fárí apá kan dá apá kan tí òun ni bàbá wa Ọdúnládé Adékọ́lá, tí wọ́n kẹ́kọ̀ọ́ gboyè nípa òǹkòwò ṣíṣe, àmójútó òǹkòwò ṣíṣe tí a mọ̀ sí business administration. Òun ni bàbá wa Ọdúnládé Adékọ́lá ni wọ́n kẹ́kọ̀ọ́ gboyè nípa ẹ̀. Ẹlòmíì tá a máa dárúkọ, òun ni ìyá wa Bímbọ́ Ọ̀ṣìn. Gbajúgbajà òṣèré ni ìyá wa Bímbọ́ Ọ̀ṣìn náà, tí wọn ò sì ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn láwùjọ. Bímbọ́ Ọ̀ṣìn wọ́n kẹ́kọ̀ọ́ gboyè nípa ìmọ̀ ìjìnlẹ̀ bí ọmọ ẹ̀dá ṣe ń gbé ilé ayé tí gbogbo wa mọ̀ sí philosophy. Òun ni ìyá wa Bímbọ́ Ọ̀ṣìn ni wọ́n kẹ́kọ̀ọ́ gboyè nípa ẹ̀ kí wọ́n tó wá wò pé iṣẹ́ eré orí ìtàgé yìí òun ni àwọn yàn láàyò. Ẹni tá a fi kógbá ńlẹ̀ lọ́jọ́ tèmi tí ò ní jẹ́ àsọmọ̀ fún wa, òun ni ìyá wa Tóyìn Abraham. Ìyá wa Tóyìn Abraham wọ́n kẹ́kọ̀ọ́ gboyè nípa ṣíṣòwò, títà, káràkátà tí a mọ̀ sí marketing ní Polytechnic ti ìlú Ìbàdàn ni ìyá wa Tóyìn Abraham ni wọ́n ti kẹ́kọ̀ọ́ gboyè
nípa káràkátà. Gẹ́gẹ́ bí a dẹ̀ ṣe mọ̀ pé gbajúgbajà òṣèrébìnrin tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn òun ni ìyá wa Tóyìn Abraham. A wá ní rí mọ jù báyìí lọ lórí àtẹ òṣèré àti olórin Yorùbá lọ́jọ́ tèní. Orúkọ ti tèmi ò yípadà, Súlé Àrídùnnú ọmọ Mọ́bóyèdé lórúkọ tèmi ń jẹ́. Láṣẹ Ọlọ́run ọba Àláù Ràbí, ẹ̀yin láà máa dé bá, àwa náà lẹ́sìn máa rí, ẹni bá wá pé a mọ̀ dé. Láṣẹ Olódùmarè ọba, onítọ̀hún là ní dé bá. A ní rí mọ jù báyìí lọ lọ́jọ́